Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta, ẹ kú ìrọ̀lẹ́ ńlẹ́ yìí o. Mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé. Bó rojú ọjọ́, ọ̀dẹ̀ ọ̀dà bí, a kó òtútù yìí. Ó yẹ wá nǹkan kan fìdílé tàbí kẹfìdílé nǹkan. Orúkọ mi ní Lúkúmọ̀nù ọmọ Àyẹ̀dáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Iṣẹ́ tí mo fẹ́ fi ilẹ̀ fún wa yìí, mo ti fi part 1 rẹ̀ lẹ̀ láti bí ọdún mẹ́rin, láti 2001. Òun jẹ́ audio video Ògúnná. Mo sọ̀rọ̀ ìwúlò Ògúnná, tàbí ká ní ẹ̀yẹná, tàbí ká pè ní ẹ̀sẹ̀ná. Orúkọ èyí tẹ́yìn bá pè ní mẹ́tẹ̀ẹ̀ta, ẹ ti mọ èyí tó jẹ́ ńbẹ̀. Ògúnná, ẹ̀yẹná, ẹ̀sẹ̀ná. Ẹ mọ̀ wọ́n máa ń pè bẹ́ẹ̀ ni. Ṣé mọ̀ pé tá a bá dáná sí èédú, tí èédú bá kẹ̀, tó bá ti tíná ẹ̀ ti mú dáadáa, ohun tí wọ́n ń pè ní ẹ̀sẹ̀ná nìyí. Òun náà wọ́n ń pè ní Ògúnná, òun náà wọ́n ń pè ní ẹ̀yẹná. Mo ti sọ̀rọ̀ rẹ̀ fún wa ní part 1. Àwọn tó sì lò ó, wọ́n like iṣẹ́ náà púpọ̀. Tẹ́yìn ọ̀bá tí ì bá pàdé, ẹgbẹ̀jú ẹ máa wo gbogbo fídíò wa tó wà lórí YouTube. Ẹ bá ń bẹ̀. Ẹ̀sẹ̀ná yẹn ẹ bá ń bẹ̀ báyìí. Audio video nìyẹn. Mi ò sọ ojú mi báyìí ńgbà yẹn. Audio video là máa ń ṣe ńgbà yẹn. Part 2 rẹ̀ ni mo fẹ́ fún wa yìí. Ẹ bá mi tọ́jú orí olóńgbò tó pé tí irun rẹ̀ ń bẹ ńbẹ̀. Ẹ̀yọ́nú akọ là á pè, akọ ẹ̀yọ́nú. Ẹ bá ti wá tọ́jú orí olóńgbò yìí, kò jẹ́ pé takọ, kò jẹ́ wá láti jẹ́ orí olóńgbò. Kò pé dandan pé takọ, kò pé dandan pé tabo. Kí irun rẹ̀ ó pé síbẹ̀. Irú àwọ̀ yòówù tí ì bá jẹ́. Ẹ tọ́jú èso òwèrè géńge. Àwọn ẹlòmíràn pè ní ojú olóńgbò. Èyí ẹ̀yin bá pè lọ́dọ̀ yín. Èpo ọ̀bọ̀. Ṣé wá rí èpo ọ̀bọ̀ yìí? Ẹ ti gún èpo ọ̀bọ̀ yìí, ó ti kúnná. Ẹ ti gún òwèrè géńge yìí, ó ti kúnná. Ẹ ti da méjèèjì papọ̀. Ẹ ń tẹ̀lé mi. Tẹ́ bá ti da méjèèjì papọ̀, tẹ́ tó tungún, ẹ gbé òun sọ́tọ̀. Ṣé wá rí orí olóńgbò yìí? Ṣé rí èédú yìí? Tọ́kẹ̀ dáadáa, tọ́kẹ̀ gan. Ẹ wá fi orí olóńgbò yìí sí. Ẹ fi lé lórí. Bó ṣe kẹ́yẹn, ó yẹ ẹ máa gun, ẹ máa gun, ẹ máa gun, ẹ máa gun. Wọn ò gbọdọ̀ dá ọwọ́ dúró títí tí ó fi kúnná. Àìsinmi lórí ẹ̀ o, títí tí ó fi kúnná. Ẹ jẹun dáadáa, kẹ́ mú omi dáadáa. Àìyọdó lórí ẹ̀. Ẹ máa gun, 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 ẹ máa gun títí tí ó fi kúnná lọ́múlọ́mú. Tó bá wá kúnná tán, ẹ gbìyànjú kẹ́ kú. Kẹ́ yọ sákítì díẹ̀díẹ̀ tó wà ńbẹ̀. Ẹ yọ sẹ́gbẹ̀ kan. Ẹ ṣẹ̀ wá da èpo ọ̀bọ̀ pẹ̀lú òwèrè géńge tó wà ńlẹ̀. Ẹ ṣẹ̀ wá dà pọ̀ mọ́. Ẹ wá tún gún. Ọlọ́run ọba o. Ó yẹ ẹ fọṣẹ kó. Ẹ ti fọṣẹ kó. Ẹ máa bù ú ẹ. A kó sórí àdá. A kó sínú igbá oníkókó. Omi tó lọ́wọ́rọ́ là á fi wẹ̀, tá ń pè lómi gbígbóná. Ìwọ tó bá jẹ́ olómi tútù, omi tútù ni ó fi wẹ̀ ẹ́. Ìwọ tó bá jẹ́ pé àtomi tútù àtomi tó lọ́gbóná, òun lọ́ wẹ̀ fi wẹ̀ ẹ́.
ọ̀rẹ́ mi ó dúpẹ́ fọlọ́run atúdè ni ajáde ni òwò jàǹkáríwò ni ẹkìnní kan ni bẹ́ẹ̀ nìkan bá ti lérí kan sí ọ́n ta àwọ̀ wọlé já sára wọ́n bá ti ṣe kíní kan wì orí ara ẹ̀ ní ó fi gbé. níbi tíṣẹ́ yìí dáadé ẹ jẹ́ n fara sínú ẹ jẹ́ n fara sínú ẹ jẹ́ n fara sínú iṣẹ́ rẹ̀ dá ìṣẹ́gun ni ẹ tún máa gbọ́ more explain ẹni tó bá wà ní private group iṣẹ́ ìdá o ọmọ ìkókó ìlò tára èèyàn bá ń gbóná àìnítumọ̀ ẹ bù díẹ̀ fún ẹni ọlọ́ọ̀fìwẹ̀ ara rẹ̀ ó wálẹ̀ bẹ́ẹ̀ ni yóò wálẹ̀ iṣẹ́ tó dáa ni o iṣẹ́ tó dáa ni o tẹ́ bá ṣàkíyèsí pé ibi ọrọ̀ ajé yín àwọn èèyàn sábà máa já ń bẹ̀ gbogbo gbà nǹkan tí ọ̀dà sábà máa ṣẹlẹ̀ ń bẹ̀ ẹ̀ ń gbọ́ ọba di patiri a máa sọ̀rọ̀ lórí ẹ̀ kó ojú lọ́nà. orúkọ mi ni Lukman Ọmọyẹdáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà nọ́mbà wo lẹ lè fi bá mi sọ̀rọ̀ +2348032983298 +2348032983298 ẹgbàá kan sí +2348133155111 +2348133155111 iṣẹ́ tí mo dá kọ nísìn ń bẹ lórílẹ̀‐èdè Benin ó ń bẹ níbo ni mo pè é ó ń bẹ ní orílẹ̀‐èdè Benin àpò 10 ni dìímì ni mi ò pé o torí ara rẹ̀ rà o ṣùgbọ́n torí ọmọ rẹ̀ àti ìdílé rẹ̀ rà iṣẹ́ tó dáa ni iṣẹ́ tó dáa ni bẹ́ẹ̀ ni ẹni tí ọwọ́ máa ń yún tó yẹ pé tó bá ti gbowó yóò nànàkúnà onídìí ẹ̀ láti máa lò àgbàná yóò kúrò nínú ayé rẹ̀ fẹ́ lọ. nọ́mbà Benin awolẹ̀ lè fi pè mí +22954651928 +22954651928 àníṣìwé àníṣìṣọ́ láéláé parí lédùá ẹ máa lò kò tí èwo ni mo wà ní orílẹ̀-èdè Kotonu àbí lórílẹ̀-èdè Benin ẹ bá ti dé kòtè Dégàkàn níbi tó dé ti ń ta mọ́tò níbi ẹ̀yìn ọjà Dégàkàn ibẹ̀ ní ọ̀dọ̀ mi agbára Ọlọ́run títí Dimash tí ń bọ̀ táwọnú rẹ̀ yìí ẹ bá mi pàdé lórí orílẹ̀-èdè Benin ẹ bá mi pàdé ńbẹ̀ níbo lọ́dọ̀ mi lórílẹ̀-èdè Nàìjíríà tó bá ti dé Kòròdú garage wọ́n mọ́tò ti lọ sí Báyékù oníwọ̀ bọ́lẹ̀ ní Emily bus stop Emily street number 50 lẹ́gbẹ̀ẹ́ ilé lọ́ọ̀yà yẹ́yẹ́ wa kò ní yẹ̀ lẹ́ wọ́n tí n bá ní appointment má fi mẹ́sẹ̀gì lẹ̀ fún mi ní dọ́lóhùn tó bá fẹ́ kábẹ́ ṣiṣẹ́ o lè mẹ́sẹ̀gì mi o fẹ́ ra àwọn nǹkan táǹtà o lè mẹ́sẹ̀gì mi o fẹ́ join private group o lè mẹ́sẹ̀gì mi àbí o fẹ́ máa béèrè nípa àwọn iṣẹ́ tá a ti fi sílẹ̀ tẹ́lẹ̀ kò yí ọ ọ wọnú private group ni 10,000 ló fi wọ bẹ̀ tó o bá ti lágbára rẹ̀ yàsẹ̀nu ẹ̀gbálágún ọ̀sẹ̀nu kẹ́mú a bá lọ fi béèrè kan lẹ̀ ìnídọ̀ lóhùn o tó yẹ́yẹ́ wá kò ní yẹ̀ lẹ́ o mo tún ti débi ìṣe tèmi o lónìí yìí náà 3 ní hùwà ẹ má ti lọ ẹ wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan ní tó ń padà bọ̀.